Ẹ fiṣẹ́ ilẹ̀ láàkò yìí nítorí ẹ̀yin pélé èèyàn tí mo fẹ́ kà sílẹ̀ yìí. Ẹ̀yin tí ọ̀nà dí mọ́. Ẹ̀yin tó ṣe pé tẹ́ bá lọ gbàdúrà àwọn alówó wà lára yín. Ẹ̀yin tó ṣe pé àtijẹ àti mú le. Ṣùgbọ́n ẹ̀yin gan mọ̀ pé àmì ìkórìíra kan wà. Bóyá o máa ń sọ̀rọ̀ ẹnu ẹ máa ń rùn. Bóyá o rùn sí aláàánú, o rùn sí olóore. Gbogbo ẹni tó ṣèlérí fún wọn yẹ ìlérí yẹn. Iṣẹ́ tẹ́ ẹ rí yìí kò yọ ọkùnrin kò yọ obìnrin sílẹ̀. Ẹ̀kọ́ la fi máa ń ṣe ẹ̀kọ́. Ìzára ẹ̀kọ́ eléwé àbẹ́kọ̀ tán fi pépà pọ́n báyìí. Ṣáà lo ẹ̀kọ́ lẹ̀kọ́ jẹ́. Mo dẹ̀ máa fi iṣẹ́ síta nítorí àwọn olè wòlíì. Àwọn arébipa àfáà àtàwọn arébipa babaláwo tó ṣe pé ọ̀nà àtijẹ àti mu ni wọ́n ń wá. Nǹkan kékeré tó rí tí mo rọra fi síta yìí tó o bá lè ṣe wàá mọ̀ dúpẹ́. Mo fún ẹ ní 16 days sí ọjọ́ tó o bá kọ́kọ́ ṣe. Wàá ránṣẹ́ pé àdúrà ṣì ń gbà. Ẹ rí gbogbo zẹ́dẹ́rí tí mò ń fún yín ojú àlá náà ti kọ́ mi. Ojú àlá má jẹ́ ń tu jù báyìí lọ. Máa fi kọ́mẹ̀ntì ẹ ránṣẹ́ sábẹ́ comment section. N tí ò bá yé ẹ nípa ìbéèrè, I'm ready to reply you. Máa dá ẹ lóhùn. Ṣé ẹ rí ẹ̀kọ́ yìí? Aago kan òru la máa ń ṣiṣẹ́ yìí 1 a.m. Ó máa tú ẹ̀kọ́ ìwà wa gbé sílẹ̀. Ojú ọ̀nà àbáwọlé ẹ ló máa gbé sí. Tó bá wá rí pé ilé Face Me and Face You ló ń gbé tí orí ọ̀fẹ́ ò yọ, o lè wá ààyè nínú ilé ẹ̀ ń pálọ̀ ẹ kó fèsì ọ̀nà àti jáde síta. Wàá ṣí ẹnu ẹ̀, wàá wá lọ wá ìgbálẹ̀. Ìgbálẹ̀ ló fi máa kọ́ọ̀tì ẹ̀kọ́ yẹn sí ọ̀nà 8. Tó orí ọ̀fẹ́ bá yọ, o lè kọ́ọ̀tì ẹ̀ sí ọ̀nà 16. Máa gbọ́ mi o, ọ̀nà 8 ló mandatory, bọ̀ èmi máa ń ṣe sí 16. Wàá wá atare, wàá fi atare sí orí ẹ̀kọ́ yẹn ní kọ̀ọ̀kan. Ọmọ atare kọ̀ọ̀kan wàá fi sí orí ẹ̀kọ́ yẹn ní kọ̀ọ̀kan. Àṣírí ńlá kábíyèsí rẹ̀ Ọlọ́run. Wàá wá bu epo pupa lé lórí díẹ̀díẹ̀. Ó wá ṣàdúà sí gbogbo ohun tó ń ṣe ẹ́ tó ò fẹ́ rí mọ́, ọ̀nà tó fẹ́ kó là wàá sọ sí. Wàá wá máa mú ẹ̀kọ́ yẹn. Ó kúnlẹ̀ ní ìkúnlẹ̀ ló ti ń ṣàdúà yẹn sí o. Orí ìkúnlẹ̀ yẹn ń gbé tó wá ṣàdúà ẹ̀ tán. Orí ìkúnlẹ̀ wàá tó wá mú ẹ̀kọ́ yẹn. Wàá máa fi sí ẹnu ẹ̀. Wàá máa jẹ. Ó tí ẹ gbọ́dọ̀ jẹ́. Ó gbọ́dọ̀ lọ sí inú ahọ́n ẹ̀ direct. Má fi eyín wẹ. Téyín bá tún wẹ, iṣẹ́ yẹn bàjẹ́ o. Direct bó ṣe ń wọnú ahọ́n ẹ̀ yẹn ló máa lọlẹ̀. Tó bá ti wá ṣetán tó ṣetán yẹn, in tó bá rí mọ́jú àárọ̀ ló fi mọ̀ pé ọwọ́ kù lára ẹ̀. Ogun ṣẹ́ fún ẹ. Ó wàá fi 100 naira sínú ẹ̀kọ́ eléwé yẹn lọ fún oníbàárà tàbí kó jù sí ibi tó bóyá òun lọ títì kan jùlẹ̀ lẹ̀. Fi 100 naira sínú ewé ẹ̀kọ́ yẹn kó lọ fún oníbàárà. Mo fi Ọlọ́run Apostle Ayọ̀ Babalọlá búra, wàá dúpẹ́ lórí iṣẹ́ tí mo fún ẹ yìí. Ẹ wá pín fídíò yìí, ẹ jẹ́ kó kan tẹrú tọmọ. Ẹ pín fáwọn èèyàn. Ìfà ẹ̀ tún rí inú àwọn tó ń ṣiṣẹ́ ìbílẹ̀ tí wọ́n fẹ́ jàǹfààní iṣẹ́ yìí. Torí iṣẹ́ tó le ni, ojú àlá la ti fún mi. Bẹ́ẹ̀ ni, pín fídíò yìí káàkiri, jẹ́ kó lọ káàkiri, jẹ́ kó lọ kiri. Ẹ̀kọ́ yẹn náà ni o. Lọ bẹ̀rẹ̀ iṣẹ́ yẹn, wàá dẹ̀ rí ìyanu Ọlọ́run. Àlàáfíà fún ọ.